nǹkan kan yé mi rárá. Ẹ dákun kí ló dé? Kí ló dé ta fi ń fọ̀làjú lásà pa? Kí ló dé ta fi ń gbẹ̀sìn lásà lórí mọ́lẹ̀? Kíní ọ̀hún ọ̀jọ́ra wọn. Kíní ọ̀hún ọ̀gbà bíi kankan fara kíra rárá. Ọ̀rọ̀ mẹ́ta tí ọ̀gbà bíi kankan jọra. Àṣà dúró lọ́tọ̀, ọ̀làjú dúró lọ́tọ̀, ẹ̀sìn dúró lọ́tọ̀. Ẹ rí kíní ọ̀hún ọ̀gbà bíi kankan fara kíra. Ọmọ ẹni tí ọ̀gbọ́n, àwọn ọmọ ẹni tọ́gọ̀. Wọ́n lọ́mọ àwọn ò gbọ́dọ̀ ṣèdè Yorùbá nù lé mọ́. Èbó ni ó padà kọ́mọ yín lédè ilé bàbá tó bí lọ́mọ. Èbó ni ó padà kọ́mọ yín lásàlẹ̀ bàbá tó bí lọ́mọ. Èmi Àṣàkẹ́ mo wí bẹ̀ wọ́n yọ̀ wí rárá. Mo ní ẹ jáwọ́ nú àpọ̀n tí ọ̀yọ̀ká ẹ̀gbómi lákàná. Yorùbá àwa lálàṣà, àwa lálédè. Ẹ̀yà tí ó bá Yorùbá figagbága ò sí láyé. Ṣùgbọ́n a ti sọ kíní ọ̀hún nù. Ẹ dákun, Àṣàkẹ́ mo bẹ̀ yín ni. Ẹ já sòsù ká rúbutu ká gbé kíní ọ̀hún rù téńté. Wọ́n lọ́mọ ẹni. Yorùbá ẹ dákun ẹ mọ̀ jẹ́ àfọwọ́ òsì júwe ilé bàbá tó bí alọ́mọ gangan. Àṣàkẹ́ mo wí tèmi. Alóyin lòun mo wí tèmi. Kẹ́mọ̀ ní wí bọ́ bá dọ̀la mo wí tèmi.